tó mo kí gbogbo wa pátápátá, mo kí yín pé a kú déédéé wòyí, a kú kó lè dà tàjọ ń bá kiri, àbúrò ò ní ṣẹlẹ̀ sẹ́mi àtẹ̀yìn láṣẹ Èdùmàrè, a kú sinmi òpin ọ̀sẹ̀ ọ̀pọ̀ ẹ̀ lájọṣe lókè èèpẹ̀. Màmá sọ kínní kan pé àìsàn àrùn kò ní fi lé mi àtẹ̀yìn ṣe bùgbé o, àbúrò ò ní ṣẹlẹ̀ sí wa. Ẹ̀dá tó bá lálàáfíà òun ló mọyì Olódùmarè, òun yóò mọyì ilé ayé yìí. Bí ẹni tí àìlera ẹ̀dá tó bá ń bájà yóò mọ̀ pé gbọ́ngbọ́n ó kàn sí i. Àrùn onífilé mi àti yín ṣèbùgbé gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín gbogbo ìgbà. Mo kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò wa ìlera lóògùn ọrọ̀ tá a pè ní ìlera ẹ̀dá báyìí. Lórí ìkànnì OJB TV la fi kalẹ̀ sí ní ẹ̀ka èdè àbínibí níbi tí a ti ń tẹ́pẹpẹ ètò ìlera ẹ̀dá lọ́jọ́ ti tòní. Mo kí yín pé ẹ kú ìwòran wa, ẹ kú ijọ́ mẹ́ta, ohun tó dáa náà la tún padà lọ mú wá fún yín. Orúkọ mi ò yí padà o, Asiwaju yín Olalekan Akanji ìkọ́ Ademeto ọmọ bàbá ń jẹ̀rú Ògbómọ̀ṣọ́, ọmọ òṣònú ògbálọ̀, ọmọ ńlásà àgbárọ̀, ọmọ aṣọ òjòwú ti gbàṣẹ̀ gbó, aṣọ òjòwú etí ní ti ya. Ibi tá a lò lọ́jọ́ ti tòní nì, torí pé nǹkan tá a fẹ́ mú wá fún yín ó jọ mọ́. Bẹ́ẹ̀ ni, tó iléeṣẹ́ Barrett Herbal Life Product Company tí ó ń ṣe gbòógì Barrett Herbal Boutique Pump òní olùgbọ̀wọ́ ètò yìí, ọ̀ni wọ́n ní ká máa fún yín láṣìírí ayé, ká mọ̀ sọ bí gbogbo nǹkan bó bá ṣe ń jẹ́ fún yín lórí ètò ìlera ẹ̀dá. Tó wọ́n ní kú iṣẹ́ báyìí ló mórí oníṣẹ́ yá. Ẹ máa bá wa share program yìí, kẹ̀sì máa bá wa kọ́mẹ̀ntì, torí tí ò bá wúlò fún ọ yóò padà wúlò fẹ́ lòmíì, torí ẹ̀ la fi ní ẹ máa bá wa share. Àìka tẹ́ ẹ wá fi ń tẹ̀ ẹ́, dátà yín tẹ̀ ń lò pẹ̀lú owó yín, ọba òkè yóò máa fi ọ̀pọ̀ rọ́pò fún yín. Àpò yín ò ní gbẹ o, ìṣúra yín kò ní dàwátì, kò ní di tẹ́nì kọ̀ọ̀kan tẹ́ẹ̀fì ṣàwátì tí wọ́n gbé mọ́ yín lọ́wọ́, ẹ̀ ní ṣiṣẹ́lẹ̀ fún ọmọ ẹlòmíì láti jẹ. Tó mò ń bọ̀, mi ò tí ì dé. Ẹ̀dì ńlá lóṣù ńlá, ènìyàn pàtàkì lóṣù láwùjọ. Àgbàtẹ́rí ẹni ló tóró lọ. Mo sọ wípé ọba ló tó yín erin fún gbogbo wa ṣàlámọ. Àgbàtẹ́rí ẹni ló tóró lọ. Mo sọ wípé ọba ló tó yín erin fún gbogbo wa ṣàlámọ. Barrett Herbal Life Company, ilé iṣẹ́ àgbà tó ń ṣe ìjìnlẹ̀ ìpọ́gbọ́n àti ìmọ̀gbọ́n láti gbéwé àti ìgbò ọmọ aráyé lọ́rẹ̀. Barrett Herbal Life Company, ilé iṣẹ́ àgbà tó ń ṣe ìjìnlẹ̀ ìpọ́gbọ́n àti ìmọ̀gbọ́n láti gbéwé àti ìgbò ọmọ aráyé lọ́rẹ̀. Wọ́n ti gbóògùn kan jáde, abábútì pọ̀ǹpì ìfowópamọ́ lórúkọ rẹ̀. Ìwọ ọlọ́mọge tó fẹ́ sì dí gbọgbọrọ, abábútì pọ̀ǹpì sani tó yan láàyò. Ìwọ sì sí ológe ìdí ẹrí pẹlẹbẹ ni wọ́n fi ẹsẹ ẹyẹ, abábútì pọ̀ǹpì. Ebi yẹn ṣàdọ̀rẹ́, if you want a big yansh, a very big yansh, abábútì pọ̀ǹpì. Wọ́n ní kó yan láàyò. Ìwọ ìyàwó ilé táwọn sì sí àdúgbò nígbà fìdí gbogbo lọ́wọ́ rẹ̀, abábútì pọ̀ǹpì sani kó yan láàyò. Ìlú ńlá lóṣù ńlá, èèyàn pàtàkì lóṣù ìyáwó. Iléeṣẹ́ Barrett Herbal Life Product Company ní nọ́mbà 19 Akínfẹ́wá Street, Sunday bus stop, Ìlera nílùú Èkó. Ẹ̀lú wọn ní 08186840761, 08186840761 àti 08066952410, 08066952410. Bákan náà, ẹ lè kàn sí alágbàtà wa nílùú Tọ̀tọ̀mí, TikTok Ventures ní nọ́mbà 30 Ọláfíníyàn Street, Àyìnlá bus stop, Pápá Sàfà, Tọ̀tọ̀mí nílùú Èkó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 08178915959, 08178915959. Tó ìpara
Barrett herbal boutique pump, ìpara tí ó mú ìdí obìnrin yọ bọ̀bọ̀bọ̀. Bẹ́ẹ̀ ni ìpara Barrett herbal boutique pump, ìpara tí àwọn ọlọ́mọge ń lò láti fi ṣe ẹ̀jọ́ ìdí wọn. Tó, ẹ má rìn jìnnà, ẹ má lọ ṣiṣẹ́ abẹ kan bì kan. Ìpara Barrett herbal boutique pump ní kẹ́ ẹ lò. Sẹ́yìn náà ti rí i pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tó lọ ṣiṣẹ́ abẹ ni wọ́n ti ń kábàámọ̀ báyìí. Èyí ni iléeṣẹ́ Barrett herbal life product company ní ká fi òpin sí, tó jẹ́ kí wọ́n gbé Barrett herbal boutique pump jáde. Tó, ẹ kàn sí alágbàtà wọn àti àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n ti pè bí ẹ bá nílò ìpara Barrett herbal boutique pump bó ṣe jẹ́. Tó, kí ni nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò, kí ni nǹkan tí a fẹ́ yànnà náà lọ́jọ́ ti tòní? Tí a bá wò tá a bá ń wo orí íńtánẹ́ẹ̀tì wa káàkiri, a rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ à ń ṣe DNA tàbí à ṣe DNA òun nìkan tí ó gborí afẹ́fẹ́. Kí wá ni àwọn Yorùbá kárí láé, àwọn bàbá wa wọn a máa dènà nǹkan lọ́pọ̀lọpọ̀, pàápàá jùlọ tó bá jẹ́ pé lábala obìnrin dé. Ọ̀pọ̀lọpọ̀ ìdènà nǹkan ni wọ́n ti sábà mọ̀ ṣe tí kì í jẹ́ kí ọmọ àlè kó wọ́pọ̀ láyé ìjọ́un. Lára àwọn nǹkan tí wọ́n fi máa ń ṣe ìdènà irú nǹkan báyìí, ká sọ pé lára nǹkan tí egbòogi tí wọ́n ń lò láti má máa jẹ́ kí irúfẹ́ ìtànkálẹ̀ ọmọ àlè kó pọ̀. Nínú ẹ̀ ni nǹkan tá a fẹ́ mú fún yín lénìí, tá a fẹ́ filẹ̀ fún yín lọ́fẹ̀ẹ́ lófò. Ṣé mọ̀ pé Yorùbá ní kúṣẹ́ báyìí gbòmòrè oníṣẹ́ yá? Ẹ tá a fi mọ rírì àwọn nǹkan tá à ń gbé jáde lórí ìkànnì OJBTV, òun náà ni pé ẹ máa bá wa share program yìí, kẹ́ ẹ máa bá wa kọ́mẹ̀ntì, kẹ́ ẹ sì máa tẹ láìkì sí i, torí kúṣẹ́ báyìí gbòmòrè oníṣẹ́ yá. Nǹkan tí a mú wá fún yín nínú àwọn nǹkan tí bàbá ńlá wa fi ń gbáradì, ìkànnì ẹ̀ la pè ní tẹ̀sọ́. Tẹ̀sọ́ ó jẹ́ nǹkan tí a fi ń dènà mọ́ nǹkan lọ́pọ̀lọpọ̀. Wọ́n máa ń lò fún dídènà obìnrin, wọ́n máa ń lò fún bóyá kéèyàn má tẹ nǹkan mọ́lẹ̀. Wọ́n fi àwọn kinní ṣe ìgbára ẹni dì tàbí ìkóra ẹni kúrò lọ́wọ́ àwọn nǹkan tí ó lè jẹ́ nǹkan aburú. Ṣùgbọ́n ìta fún yín, tá a sọ fún yín lọ́jọ́ ti tòní, ó ní èyí tí ó jẹ́ ìdènà nípa pé ọmọ àlè ó di nǹkan tó ń tàn kálẹ̀ káàkiri. Ẹ jẹ́ ká wá lọ wò ná, kí ni nǹkan tí wọ́n ń pè lọ́mọ àlè? Àdàpè nǹkan tá a lè pè lọ́mọ àlè ó jẹ́ nǹkan tí a lè sọ pé kì í ṣe ojúlówó. Nǹkan tí kì í ṣe ojúlówó. Bẹ́ẹ̀ ni, bí Yorùbá sì bọ̀ wọ́n ní ilé tó ń tòrò, ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà. Kọ́lọ̀ ṣàánú. Tó, nínú nǹkan tí a fẹ́ fún yín, nǹkan mẹ́ta péré ni. Nǹkan àkọ́kọ́, ẹ wá ìwo ẹ̀tù, bó ti wù kó kéré mọ́, ó ṣáà ti jẹ́ ìwo ẹ̀tù. Odidi atare kan, ẹ̀jọ̀ ẹyọ kan nú ẹ̀. Bẹ́ẹ̀ ni kẹ́ ẹ wá òré sí ẹ̀gbẹ́ kan. Ẹ wá jó ìwo ẹ̀tù yìí papọ̀ mọ́ atare ẹyọ kan yìí. Lẹ́yìn tá a bá ti jó tán, a kó papọ̀ mọ́ òrí níwọ̀nba. Bá a bá ti pò pọ̀ mọ́ òrí, atakere, iyọ̀ dùn. Mọ́rù lóògùn ẹrù, torí Yorùbá ní
oògùn tí ó ṣiṣẹ́ ò ní náni ní wàhálà. Àpọ̀jù èròjà oògùn àdánwò ní fi kàn ni. Bẹ́ẹ̀ bá ti rí nǹkan méjèèjì tẹ́ ẹ pò papọ̀, tẹ́ ẹ jó pọ̀, tẹ́ ẹ wá lọ̀ ọ́, ẹ pò papọ̀ mọ́ òrí. Báwo la ṣe lò ó? Bá a ṣe lò ó ni pé nígbà yòówù tá a bá fẹ́ bá yẹ ẹni lò pọ̀, á wá mórì tá a ti pò pọ̀ yìí, á fi ra nǹkan ọmọkùnrin wa. Lẹ́yìn tá a bá ti fi pa á, á fi bá obìnrin yìí lájọṣepọ̀. Tá a bá ti fi bá a lájọṣepọ̀, bọ́yá ẹ̀kan lásìkò gbà ọ́ mọ tàbí ẹ̀ẹ̀mejì. Kínní kan ni mo fi dá yín lójú. Mo máa sọ pé gbogbo nǹkan tá a bá ti fún yín lórí ìkànnì OJBTV, ká tó wá sọ pé lẹ́ka lórí ètò ìlera lóògùn ọ̀rọ̀ ìlera ẹ̀dá, ìta àti dánwò tó ṣiṣẹ́ ni. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, bó o bá ti lè lò ó bá a ṣe ní kó o lò ó, kò sí tó ń jẹ́ pé ọkùnrin míì yóò lásìkò pẹ̀lú ìyàwó rẹ̀. Eléyìí tó da ayé àtúnwá, àfi tí orí tí ó bá padà wà ní tí ó bá padà di ẹsẹ̀ ló kù. Ṣùgbọ́n wọn bá àgbà tá a bá ti lórí ò bá ti ní sípò padà kó di ẹsẹ̀, ẹsẹ̀ náà ò ní padà sórí. Dandan ni kò ṣiṣẹ́. Ìta fún yín tá a fílẹ̀ lọ́jọ́ ti tòní nìyí pẹ̀lú àtìlẹ́yìn iléeṣẹ́ Barrett Herbal Life Product Company tí ó ń ṣe egbòogi Barrett Herbal Boutique Pump. Ẹja gbọ́ nǹkan tán ni fún wa lẹ́ẹ̀kan sí ká tó kúrò lórí ètò lọ́jọ́ tòní. Ènìyàn pàtàkì lóṣooṣù láwùjọ. Ẹ̀dì ńlá lóṣooṣù ńlá. Ènìyàn pàtàkì lóṣooṣù láwùjọ. Àgbàtẹ́rí ẹni ló tóró lọ. Mo sọ wípé ọba ló tó yín erin fún gbogbo wa ṣàlámọ̀. Àgbàtẹ́rí ẹni ló tóró lọ. Mo sọ wípé ọba ló tó yín erin fún gbogbo wa ṣàlámọ̀. Barrett Herbal Life Company, ilé iṣẹ́ àgbà tó ń ṣe ìjìnlẹ̀ ìpọ́gbọ́n àti ìmọ̀gbọ́n láti gbéwé àti ìbò ọmọ aráyé lọ́rẹ̀. Barrett Herbal Life Company, ilé iṣẹ́ àgbà tó ń ṣe ìjìnlẹ̀ ìpọ́gbọ́n àti ìmọ̀gbọ́n láti gbéwé àti ìbò ọmọ aráyé lọ́rẹ̀. Wọ́n ti gbóògùn kan jáde abábútì pọ̀ǹpì. Ìbòhùn lórúkọ rẹ̀. Ìwọ ọlọ́mọge tó fẹ́ sì dí bọ́bọ́rọ́ abábútì pọ̀ǹpì. Sani kó yan láàyò. Ìwọ sì sí ológe. Ìdí ẹrí pẹlẹbẹ ni wọ́n fi ẹsẹ̀ ẹ̀yẹ abábútì pọ̀ǹpì. Ṣebí ẹ ṣàdọ̀rẹ́, if you want a big yansh, a very big yansh abábútì pọ̀ǹpì. Wọ́n ní kó yan láàyò. Ìwọ ìyàwó ilé táwọn sì sí àdúgbò. Nígbà fìdí gbogbo lọ́wọ́ ẹ abábútì pọ̀ǹpì. Sani kó yan láàyò. Ènìyàn ńlá lóṣooṣù ńlá. Ènìyàn pàtàkì lóṣooṣù láwùjọ. Iléeṣẹ́ Barrett Herbal Life Product Company ní nọ́mbà 19 Akínfẹ́wá Street Sunday bus stop Mẹ́ran nílùú Èkó. Ẹ̀lú wọn ní 081-8684-0761 081-8684-0761 àti 080-6695-2410 080-6695-2410. Bákan náà, ẹ̀ẹ́dẹ̀ kàn sí alágbàtà wa nílùú Dọ̀pẹ̀mú TikTok Ventures ní nọ́mbà 30 Olalekan Street Àyìnlá bus stop Pápá Sàfàì Dọ̀pẹ̀mú nílùú Èkó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 081-7891-5959 081-7891-5959. Ìpara tó mú jẹ ìyẹn. Tó ìpara Barrett Herbal Boutique Pump òun náà lè gbọ́. Ìpara tí kì í dójú tì ní tó ń ṣe ìdí ọmọbìnrin lẹ́sọ̀ọ́ sí ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ. Tó ó náà lè sì gbọ́ yìí kò jẹ́ bó ṣe lóhùn ó jẹ́ lórí ètò lọ́jọ́ ti tòní, ètò ìlera ẹ̀dá, níbi tá a ti ń yànnàná tẹ̀sọ́ tá a sì fún yín ní nǹkan tá a lè lò láti fi dín ìtànkálẹ̀ ọmọ àlè káàkiri. Iṣẹ́ àwọn baba ńlá wa ni. Tó mo sọ fún yín pé ìkànnì OJBTV àti wà lórí
ìkànnì tiwa gangan tá a pè ní OJBTV lórí ojbtv.com.ng. ẹ kàn sí wa ń bẹ̀, ẹ rí gbogbo àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan níbẹ̀ lẹ́ẹ̀tì máa rí wò. kódà ẹ tún máa ráwọn ètò tàbí ṣe sẹ́yìn, ìròyìn lọ́lọ́kan òjọ̀kan, gbogbo ẹ̀ lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì ojbtv.com.ng. bákan náà ẹ lè gbọ́ ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì wa pẹ̀lú orin ọlọ́kan òjọ̀kan àtàwọn ètò àmúyangàn, ètò ìkọ́nilẹ́kọ̀ọ́ lórí ìkànnì ojbradio@com.ng. níbẹ̀ lẹ́tì mọ̀ bá wa pàdé pẹ̀lú àwọn ìròyìn àkàkàtúnkà, ìròyìn bàbá ìròyìn, ìròyìn tí ń sojú ọmọnìyàn láwùjọ. ẹ kàn sórí ìkànnì ojbnews.com.ng. níbẹ̀ ni kẹ́ ẹ ti mọ̀ kàròyìn àti ìdùnnú. tó bó ń lọ lọ́jọ́ tèmi ká tó lè padà wá lọ́jọ́ míì, ọjọ́ rẹ. Asiwaju yín Olalekan Akanji ìkọ́ Ademeto ọmọ bàbá ń jẹ̀rọ Ògbómọ̀ṣọ́. mo sọ pé títí ọjọ́ míì tààtò mọ́ pàdé, àìsàn àrùn kò ní fi lé èmi àtẹ̀yìn ṣe bùgbé o. ojúmọ́ aláyọ̀